Let me down, I beg any me a different talk, but I beg me. Money we from Bobo Mutimu Wani, Bisi Ologe TV near Mowo, Bisi Ologe Show. Baju Baja ni won be bari won money dandan ni e fe ba won se Bisi Ologe fúnra ara re nko ọmọ namu loro oke asehun loro okun niran baba tó bí wọn lọ́mọ Bisi Ologe arẹwà lóbìnrin adúmọ̀dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ yayi tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́ntẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọn ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bisi Ologe Show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. Àti Mayegun Alhaj Abdulwasi Ayinde Masha Mayegun Ogunle Yorùbá àti wọn kama wọlé tí wọn máa rọra àpò aláfẹ́ rakù ọba tó ń ṣe ìgbà yìí ni wọ́n tẹ́ ìrìnà rẹ̀ abẹ́rẹ́ wọn alágbára èyí ló gbé ìmọ̀ yìí o anabuwa Muhammad anabi sọ pé bí alápọ̀nlé kan bá wọnú ìjọ anabi ni ẹ pọ́nlé ẹni Ọlọ́run bá pọ́nlé ẹ bá ń pọ́nlé àmì àsìkò yìí kí máyé Amen. Títí tí àyíṣà fi wọlé Ọlọ́run sùn
màmá mi fi tó fi ń ṣe ara ẹ̀ ó ra ayé gbé fún mi àtàwọn sí mi ìkọ́ni náà nìyẹn tí ó lè ṣe fún mi mo ti wá rí ìṣọ̀wá ìmọ̀ nípa fọ́tò fún ọ̀nà mo lè ṣe ìlérí pé ẹrù tí ìyá yẹn dì gbogbo owó ni lọ́wọ́ mi ìlú kíkẹ́ mi náà kò ní lọ́wọ́ àwọn olùkọ́ wá ṣe pẹ̀lẹ́ gbogbo ibi tí màmá ẹ ti dẹ̀ sí abiyamọ gbogbo ẹni tó máa ṣe é lọ́nà tó máa tú palẹ̀ àwọn agbára lọ. lẹ́yìn tó yá yẹn lóhùn ní sọ ẹ́ dìgbà nílà. máa rántí nǹkan tí sọ fún ẹ lẹ́yìn ní màmá ẹ ti di ẹrù kan ó lè ti gbé síbi tí ó yẹ kí èèyàn gbẹ́rù sí bó ṣe wá lọ yìí gbogbo ẹ̀dá tí ó máa ṣe é lọ́nà tó máa bẹ́ẹ̀ tú ẹrù yẹn palẹ̀ ọlọ́run á fi agbára lọ́wọ́. Al-Bari'u Al-Musawwiru Al-Ghaffaru Al-Qahharu. Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú lọ́rọ̀ wá.